gbogbo ẹ̀yin ọmọ ládéládé, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá ń gbọ́ mi níbikíbi tẹ́ bá ti ń wò mí lénìí. Ṣàlàáfíà ni. Mo kí gbogbo ẹ̀yin ọmọ kọ Yorùbá tẹ́ ń jà fitafita kílẹ̀ Yorùbá má bàjẹ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àwọn àfáà àlégbà ní kẹ́ máa pe máa yẹn, àlégbà àgbà. Àti Justo whatever tán bá ń pè é. Tán ni wọ́n fẹ́ wá ṣe debate. Tán wá sọ́dọ̀ MS bàbá. Àlégbà àgbà àti Justo ni or whatever. Èmi rò kàn le tẹ́lẹ̀ ni nígbà tán náà fẹ́ ṣe debate. Mo rà torí bọ́n ṣe sọ ni pé ọjọ́ yẹn ni àṣírí gbogbo irọ́ là ń pamọ́ wọn nípa Islam. Ẹ lè lọ sórí page mi ní YouTube ní Owólabí Oma TV lórí YouTube. Ẹ bá mi subscribe sí ẹjọ́, mo need more subscription ẹjọ́. Ẹ subscribe sórí YouTube mi Oma TV. Ẹ máa ti rí logo mi yìí ńbẹ̀, logo mi tó wà lórí TikTok yìí náà ni mo fi ṣe torí mo ti change ẹ̀. Ká dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń là wá lọ́yẹ̀ tán gbà wá kalẹ̀. Mo kí olówó Èkó MS bàbá ọba lọ́mọ. Gbogbo àwọn ọba lọ́mọ ní MS bàbá ní olówó Èkó ní Malik ní àwọn èèyàn bẹ́ẹ̀ tán jáde síta láti jẹ́ ká mọ̀ ní pé àtèmi gan fún ara mi náà tí mò ń sọ̀rọ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bíjọ ní Àkànbí ọlọ́ba. Ẹ ṣé mo dúpẹ́. Pẹ̀lú àwọn tí mi lè dárúkọ tán pọ̀ lóríṣiríṣi. Ta ni Ọlọ́run? Gbogbo ẹ̀yin tẹ́ ń jáde. Ẹ wo bọ́n ṣe defeat àwọn àfáà yẹn tán rọ́rọ̀ sọ. Inú ìwé yín náà ti ń ka nǹkan lè defend ẹ̀. Olórí burúkú ànábì yín ká ní pé wà láyé lè ní ó yẹ kó kú sẹ́wọ̀n ni. DSS àbí k'Amẹ́ríkà kan wá gbé wá sínú àjàalẹ̀. Lẹ́ni tó kórí burúkú tiẹ̀ wá sílé ayé ń sìn tí gbogbo ẹ̀ dàrú. Nígbà tán ka àlùkùránì, wọ́n lálùkùránì fọwọ́ sí, àwọn àdìtì fọwọ́ sí, tẹ̀sírì fọwọ́ sí pé a lè máa fọ́mọ kéékèèké. Ẹ̀yin ní rárá o pé kò rí bẹ́ẹ̀. Pẹ̀yìn àfáà kò sí bí tán ti lè fọmọdé. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ bá ń ṣe Ìsìlámù nílẹ̀ Yorùbá ẹ sá kúrò ńbẹ̀. Gbogbo nǹkan tó wà nínú Ìsìlámù rárá ó dangerous fún ẹ̀yin obìnrin, especially àwọn ọmọ yín. Ẹ kúrò ńbẹ̀. Irọ́ náà ti ń pa fún gbogbo yín láti ọjọ́ yìí. Ẹ lọ wo debate yẹn, wọn ò lè defend kankan. Èpè náà ń ṣẹ́. Another sura ti wá jáde ń sìn, sura UNICEF, wọ́n ti bẹ̀rẹ̀ sí ń kà yẹn ń sìn. Wọ́n ti gbé sura UNICEF wọ́n ní ká máa Google ń sìn ládẹ̀ fi alukurani kò lè tó alukurani mọ́. Ìyẹn kọ́ ni mo ti ẹ̀ wá ń lọ láàárọ̀ yìí. Ká wá ní pé gbogbo nǹkan tí àwọn MS bàbá ti ń sọ, olówó Èkó ń sọ, ọba lọ́mọ ń sọ, Bíjọ ń sọ, Múlíkà ń sọ, Dr. Zabi ń sọ, bàbá ń sọ, Àkànbí ń sọ, Malik náà ń sọ. Ká ní pé irọ́ ni gbogbo wọn yẹn, ká ní pé gbogbo nǹkan tẹ̀mí náà ń sọ, ókè irọ́ ni. Bóyá bàbá Crown nǹkan tó ń sọ náà irọ́ ni. Àti ètò láyé. Gbogbo nǹkan tó ń sọ, ká ní pé irọ́ ni, wọ́n parọ́ mọ́ Ànábì ni. Ẹ já sọ pé wọ́n parọ́ mọ́ Ànábì. Gbogbo ẹ̀yin tẹ́ jọ ọmọ kọlẹ̀ Yorùbá, ẹ bá mi wo fídíò yìí. Ẹ wo ọmọ tí ò tí gbọ́n rárá, tí ò tí mọ nǹkan kan. Ẹ wo bí wọ́n ṣe ní ilẹ̀ Haúsá wọ́n ṣe ń fi ọmọ yìí tán ṣe gbé lọ lé ọkọ. Bọ́n ṣe máa ṣe fáwọn ọmọ yín nílẹ̀ Yorùbá nìyẹn o. Ẹ wo fídíò yẹn ṣe. Òògùn lágbájá wọn ní kan bẹ lórí, sọ̀rọ̀ sí tàmọ̀dù wọn ní kan gèlèsẹ̀ o, ọmọ ẹnu ọmú wọn ní kan fi fọ́kọ. Èèwọ̀ kò sáyè fún yẹn nílẹ̀ Yorùbá, kò sáyè fún yẹn nílẹ̀ Odùduwà o, kò sáyè fún òfin ṣàríà nílẹ̀ wa o. Ọmọ ìyá méjì wọn kẹ̀yìn wọn síra, bàbá àtìyá wọn kẹ̀yìn wọn sí wa o. Ìjọbalẹ̀ kí ni wọ́n ní ẹbọ tún ní, òfin burúkú tí ò kọ́ mọ̀ ní wa o. Ṣé rí fídíò tí mo ṣe tán yẹn? Ẹ wo ọmọ kékeré tí ò tí jọmú láyà, tí ò tí ń ṣe nǹkan kan, kò ní ọmú, kò ní kankan, kò lẹ́nìtìn.
òun ní máa yẹn fẹ́ lọ sílé ọkọ yẹn o táwọn bàbá ẹ̀ tún náwó fún ọmọ yìí ọmọ ọdún mélòó lọmọ yìí gbogbo àwa tá a wà nínú Islam nǹkan tá a mọ̀ tẹ́lẹ̀ nìyẹn wọ́n ti parọ́ fún wa tipẹ́tipẹ́ wọ́n lànàbì la ṣáájú ànábì ló dáa jù ànábì di gbogbo nǹkan ànábì olórí burúkú tán ló dáa jù léléyìí o ẹni òfò ẹni àdánù ẹni tó jẹ́ pé òun àti Allah wọ́n jọ máa ṣòfò dà nígbà tán jẹ́ ọ̀daràn wá sílẹ̀ ayé wọ́n wá dalẹ̀ ayé rú ni ẹ wo nǹkan tó mú wá ọ̀rọ̀ yìí ti wá dàbẹ́ ni tó lọ sógun ó lóun pààyàn 6 wọ́n ní irọ́ ló pa ó délé ó tọmọ ẹdìyẹ 6 pa ṣé tójò bá tó ti lé toko ṣé kò tó ti lé báyìí nǹkan tó fẹ́ wá ṣe fún wa nílẹ̀ Yorùbá lélẹ́yìí o àwọn Fúlàní ló dẹ̀ ń gbé Islam bọ̀ nílẹ̀ Yorùbá mo máa ń kígbe gbogbo ẹ̀yin tẹ́ bá wo fídíò mi kò sẹ́ni tó takò ẹ̀sìn o ẹ má rẹ̀ wọ́n wá takò ẹ̀sìn Islam irọ́ náà pa fún wa o àfàwọn tá a bá mọ̀ nípa ẹ̀ àwa ìgbàbẹ̀ kọjá àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ a ṣẹ̀ lọ tú ìwé yẹn kà ní o láwa rí i pé irọ́ ni gbogbo ẹ o wọ́n fẹ́ kẹ́ ẹ da gbogbo nǹkan tó bá wà lọ́wọ́ yín lẹ̀ ọmọ ọwọ́ nínú Islam o lè ti nǹkan bójú ara ẹ̀ ní o wàá máa fọwọ́ pa lára o lè gbọ́wọ́ ọmọ ẹ̀ kó gbé sí nǹkan ọmọkùnrin yẹn nǹkan tó ń gbébọ̀ nílẹ̀ wa lélẹ́yìí o fún gbogbo àwa tá a mọ̀ torí wọ́n ṣe debate yẹn sìn àwọn àfáàyàn òrìrì àwọn defend wọ́n lọ sórí péjì wọ́n ní ká máa ṣépè fún àwa tí à ń sọ̀rọ̀ irọ́ dẹ̀ ní gbogbo ẹ̀ kò sẹ́ni tí ò ní kú láyé ẹ má jà bẹ̀rù ikú mọ́ anything can happen gbogbo ẹ̀rọ wàá ṣe kíní kan ni anybody di nǹkan lè ṣẹlẹ̀ sí nǹkan tó ń gbébọ̀ lọ́dọ̀ wa lélẹ́yìí nǹkan tí Islam preach lélẹ́yìí anybody tó bá wá sọ́dọ̀ yín tó bá ní Islam preach lélẹ́yìí irọ́ ló ń pa fatwa ẹ̀ wọ́n tún wà lóríṣiríṣi irọ́ náà ń pa o gbogbo ẹ̀yin ọmọ ìyá mi tẹ́jọ́ ọmọ Yorùbá tẹ́ ń gbọ́ wa mo bẹ̀ yín ni ẹ kúrò nínú Islam they are coming to kill láti pa wá ni o wọ́n ń bọ̀ láti wá pa wá ni o nǹkan tó dẹ̀ máa fa àwọn ọmọ wa ṣe ni pé wọ́n á máa groom àwọn yẹn láti kékeré so that àwọn ọmọ yẹn wọ́n máa change wọn kúrò nínú àṣà yín gbogbo àwọn àtàjọ́ ọmọ Èkìtì ń sìn wọ́n á ní ká máa wọ jàlámíà so wọn ní wọ aṣọ ìbílẹ̀ ní mọ̀ sọ̀dọ̀ Èkìtì mọ́ àsàlámàlẹ̀kùn náà wá gbé sí wa lẹ́nu tó bá ti lè gbé àsàlámàlẹ̀kùn sí wa lẹ́nu máa dàbí jàlámíà ẹ wò wọ́n ní Ìlọrin kò sọ́lẹ̀ tó ń wọ aṣọ ìbílẹ̀ nù wọn kàn kó jàlámíà sọ́rùn wọn á kó kinní kan sórí wa bá ṣe máa rí ẹ wò wọ́n nílẹ̀ Haúsá wọn á ní káwọn ọmọ wa máa àníkejì yẹn kọ́ ni pé nínú òfin ṣẹ̀rí àwọn o ò ní sẹ́yìn lórí ọmọ yẹn mọ́ o tán bá ti wọlé báyìí tán ní ọmọ yẹn náà lọ́n fẹ́ràn wọ́n máa mú lọ ni tó bá rẹ̀ ti gbà wọ́n máa pọ̀ ọmọ yẹn ni ó ṣẹlẹ̀ nílẹ̀ ní kinní o gbogbo debate tán ṣe wọ́n lulẹ̀ ni ẹ wo fídíò yìí ṣẹ́rí gbogbo ẹ̀yin àfáà tẹ́ ní dandan ẹ máa jẹ́ kí Islam wà nílẹ̀ Yorùbá ẹ ní jèrè tọmọtọmọ ikú gbógbóná tó pa ànábì tó jẹ poison ló máa pa gbogbo yín gbogbo ọmọ tẹ́ bí ànábì ò ṣe jèrè ọmọ kan kò jèrè ọmọ kan tó kúrò láyé tí ẹ̀san ṣe máa ké bá yín gbogbo yín tẹ́ ju àfáà Èkìtì ni o àfáà gbogbo ẹni o tẹ́ mọ̀ nǹkan tó wà nínú àlùkùránì tẹ́ wá ń kó wa padà sínú kinní yẹn tẹ́ fẹ́ kán máa ṣe àwọn ọmọ wa báyìí gbogbo yín ẹ máa fojú sunkún ọmọ yín o torí ẹ mọ̀ nǹkan tó wà ńbẹ̀ kò sí nǹkan kan nínú ẹ̀sìn Islam ẹ̀sìn wèrè ní ṣìgìdì náà ń sìn ńbẹ̀ ẹ dẹ̀ mọ̀ ṣùgbọ́n ẹ ń tẹ àwọn ìyá yìí sínú ẹ̀ àwọn ìyá yìí ẹ fẹ́ pẹ́ wọn sínú ẹ̀ tó bá ti wá pẹ́ wọn sínú ẹ̀ tán ni pé wọ́n ti wọbẹ̀ tán ẹ wá bẹ̀rẹ̀ sí ń pa wọ́n nípakúpa àwọn ìyá yìí ò mọ nǹkan kan nǹkan tó ń dùn mí ni pé àwa náà ò mọ nǹkan kan nígbà tó ń kó orú àwa sínú ẹ̀ nígbà tá a ṣe wá jáde tá a wá ń kàwé sí la wá ń rí àṣírí kò ń sí kan tó ń jẹ́ ẹ̀sìn èèyàn ló dá ẹ̀sìn kalẹ̀ àwa la lèdè àwa la sọ nǹkan lórúkọ alákankan ò bá wa sọ nǹkan kan lórúkọ ẹ̀yin ìyá mi ẹ kọ́ ọmọ yín kúrò ní Islam if not ibi tá a bá resort sí lélẹ́yìí ẹ ṣé mo dúpẹ́ ẹ subscribe sórí YouTube channel Oma TV ẹ máa rí logo Oma TV yẹn bẹ̀ ẹ lè rí Oma TV lóríṣiríṣi ẹ máa bọ̀ tẹ máa rí logo eléyìí bẹ̀ ẹ bá mi subscribe mo ní more subscription ẹ subscribe sórí TikTok mi náà lórí YouTube mi náà mo máa ń post síbẹ̀ IG mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo máa ń post síbẹ̀ ẹ bá mi subscribe Elédùmarè wà pẹ̀lú ẹ̀yin ìyá mi àti bàbá mi o gbogbo wa especially tá a jọ́ ọmọ Èkìtì ẹ má jẹ́ ká sọ àṣà wa dànù o ẹ má jẹ́ ká sọ àṣà wa ẹ má bẹ̀rẹ̀ sí sọ ọmọ yín lórúkọ ẹ má sọ ọmọ yín lórúkọ ìsìláàmù orúkọ ṣìgìdì náà jẹ́ kó nítumọ̀ kọ́kọ́rọ́ gbogbo ẹ̀ náà ń jẹ́ o ẹ sọ ọmọ yín ní orúkọ Èkìtì tí wọ́n lè fi trace ìran yín padà ká ní pé kò sí irú èmi mo tètè pé family mi ní orúkọ mùsùlùmí
ni àwọn bàbá mi bá máa jẹ́ orúkọ bàbá mi mo change ẹ̀ kúrò níta ló ń jẹ́ orúkọ bàbá mi òun ládẹ̀ ń jẹ́ dọ̀là gbogbo family mi lè ní sìn báyìí a lè trace ara wa orúkọ bàbá mi là ń jẹ́ ilẹ̀ gbogbo wa nílẹ̀ Yorùbá ayé wa ò ní bàjẹ́ o ilé wa ò ní dàrú ẹ ṣé mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí ẹ kú ojúmọ́ o thank you very much.